they take over. Ohun ni bẹ́ẹ̀ ni. Èrò ilẹ̀ ń rò. Ẹgbẹ́ ń sọ fún yín àwa ló pọn àdèmá ṣe tiwa. Bó bá wù yín kẹ́ ẹ̀ pokùn sókò kan wa. Gbogbo ẹ̀yin ọmọ fẹ́ nation yẹn tẹ́ wá ń ṣorí burúkú yẹn. Wọ́n láì ti bá ta àbọ̀ pẹ̀lú yín. Ẹ̀mí yá gbọ̀n. Kí ló dé náà? Kí ló dé? Kí ló dé? Adé. Kí ló dé? Kí ni ìnira yín? Kí ló le tó yìí? Ìwọ lára ni. Kí ló le tó yìí? Kékeré aṣọ fún wọn kọ́ máa lọ adíkọ́jọ́ kí yóò bá dúró tiẹ̀ bẹ́ẹ̀ bá dúró ti ṣe pé orí burúkú tẹ̀ ṣe náà lẹ́fẹ̀ẹ́ máa ṣe kẹ́ni má ní kẹ́ máa ṣe tọ́nà di ara yín ta ló fẹ́ wá líìdì wa ẹ fẹ́ gba nation ẹ̀yin tẹ̀ tó lé yín orí yín burú dànù lọ́dọ̀ àwọn ta ni. mo kíwá o gbogbo ibikíbi tẹ bá wà tẹ tí ń gbọ́ mi àbí tẹ tí ń wò mí orúkọ tèmi ò yí padà rárá yèyé dára kòwé ohun Adebuhari Elizabeth òun lẹ ń gbọ́ yẹn ohun ọba ńlá Elizabeth Adebuhari Adé Tinubu òun lẹ ń gbọ́ tó ń ṣépè fún àwa Yorùbá nation yẹn o iṣẹ́ ti rí wípé jẹ́jẹ́ wa la jókòó báyìí tí Adebuhari Elizabeth tó ń wájà òun wájà wa o ẹjọ́ torí Ọlọ́run wọ́n ti kó fún wọ́n ti kó fún burúkú wàhálà ti fẹ́ dé. ẹ bá wa béèrè lọ́wọ́ Adebuhari ẹjọ́ nítorí Ọlọ́run ta ló gbá búrẹ́dì ẹ̀gbà báyìí sìn a kì í fi ìkanra ìtàmájé ṣé Yorùbá nation nìkan ló ń sọ̀rọ̀ ni ẹ ti lulẹ̀ Adebuhari Elizabeth àfìgbà tẹ́yìn Aṣíwájú beggars tẹ́ padà ṣẹ̀sìn po àṣẹlẹ́sẹ̀ òsì níyìn lẹ́yìn jàre wá Elizabeth ọba ńlá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò mà tí mọ̀ kankan máa yí ń bọ̀ ṣọ́ọ̀bù ẹ̀ àwọn yúùtù ń bọ̀ wá kí ẹ ní ṣọ́ọ̀bù agbọ́ ti kú yọ ẹ lágége gbogbo bẹ̀yẹ mo mọ̀ ayége lọ sí ọgbà lọ sí ìjú water works you know mo ti gbé ní Galilee Avenue rí gbogbo eré ayẹyẹ mo mọ̀ wọ́n ń bọ̀ wá báyìí wọ́n wá já ẹ lólè o wọ́n sì wá náà ẹ̀ a kò fẹ́ kó wá tú àlàyé campaign tó ṣe fún bàbá Tinubu kó wá tú ṣe nǹkan tá fẹ́ kó ṣe gbogbo yín pátápátá kò ní kó ẹyọ kan àní lásìkò yìí a fẹ́ fọ ilẹ̀ Yorùbá mọ́ gbogbo ẹ̀yin ọmọ àlè tó wà nínú wa láàrin wa nílẹ̀ Yorùbá tẹ́ni jẹ́ kílẹ̀ Yorùbá tòrò torí àtijẹ titi yín nìkan jọ kí ni wọ́n ti ṣe fún ẹ tó ń sunkún kí ni wọ́n ti ṣe fún ẹ tó ń sunkún àbí ò sí lára àwọn tó campaign ni ó mọ nǹkan tí ó fojú wa rí ní ìgbà tí ẹ̀yin campaign táwa sọ wípé kí wọ́n má dìbò kó má dìbò ní ìgbà tí ẹ̀yin sọ wípé ọmọ olódòdó o kó má lọ ó ní magic finger o ó lè ṣe Adé Tinubu ni òun ṣe Adebuhari mọ́ o nǹkan kan o táwa sọ wípé bàbá kò sí ìkankan ní Nàìjíríà mọ́ bàbá ẹ má lọ sí Aso Villa kò sí nǹkan kan wọ́n máa fòró ẹ̀mí yín ni wọ́n máa kẹ́ Nàìjíríà lẹ́yìn lọ́wọ́ torí Nàìjíríà ó ti bàjẹ́ kò ṣeé túnṣe iṣẹ́ ni ó lọ kó àwọn olóòórùn ọmọ àlè ó tẹ̀ dá gbogbo àwọn tó kó jọ everybody ti fi gbé wọ́n ti fẹsẹ̀ fẹ́ tírélà gbáàrin gbogbo yẹn wá ń bára yín jà ayé yín ò wù yín ayé yín ò wù wá ayé yín gbogbo yín bàjẹ́ là ẹ wá ayé yín sẹ́ ẹ wá sunkún ẹ fẹ́ rojọ́ kú Adebuhari ò tí ì rí kankan your mind no go touch ground ọkàn ẹ ò ní balẹ̀ wá ṣá you go explain tire no evidence wọ́n yìí máa wá kí ẹ lé o máa fún wọn lóúnjẹ yes máa wá fún ẹ ní reply ọ̀rọ̀ ẹ tó sọ láàrin yẹn wá gbèsè ọ̀rọ̀ ẹ ọmọ àtìrò tó ra bàtà ẹsẹ̀ kan lọ sílé lọ fáwọn òbí ẹ̀ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ìwọ tó yẹ kó máa bẹ àwọn èèyàn wípé o mọ̀ wípé bó ṣe máa rí nìyí àwọn tó gbọ́n nínú tó gbọ́n níta tí ọ̀rọ̀ yé tí wọn kì í ṣalábòsí tó believe wípé o lè ṣe gàràgàrà ta ni ẹ́ mo wá ìwà láìtàlá ẹ̀mí rí ẹ owó ló kéré jù ta ni ẹ́ ta ló ń halẹ̀ mọ́ àwọn mélòó ló ń bọ́ àwọn tó lè ra ẹ́ pasojẹ tó nẹ́fọ̀n lẹ́ẹ̀kan tó tẹ̀sẹ̀ wọn rinlẹ̀ tí ọ̀rọ̀ yé tí present situation tó yé tán kì í ṣe alábòsí bíi tiẹ̀
wọ́n mà ti bọ́ síta wọ́n wá ń ṣàlàyé fáwọn èèyàn wọ́n ń tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Yorùbá àti gbogbo Nàìjíríà wípé kó foríjì wọn ìwọ wá ń ṣe kákákákákáká ó ṣe bẹ́ẹ̀ ni wípé ìwọ ló ń bọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ó fẹ́ tẹ́rí sí bó ṣe gbónu kókókókókó tó parọ́ fún wọn nígbà campaign yẹn tó sọ fún wọn pé owó iṣẹ́ tó fún ẹ òun ló ń gbà irọ́ ló ń pa fún wọn irọ́ wá já nísìn ó wá tún ṣẹnu kókókókókó níwọ ìwọ àbáláàrú ẹ orí máa ta ẹ gan this time around Ọbalẹ̀ Elizabeth ṣó wá rí bó ṣe lóun máa bẹ̀rẹ̀ yẹn èmi gan wá fẹ́ kó bẹ̀rẹ̀ sórí wàá dijú kó wó oorun oníròrùn sùn Ọbalẹ̀ Elizabeth jẹ́ ẹ wá sọ fún ẹ kó tó bẹ̀rẹ̀ wèrè ṣó mọ̀ ẹ́ pàwọn APC náà ti bojú ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ́ ṣó mọ̀ ẹ́ pọ́n ti bojú ẹ̀jẹ̀ wọ́n ti báyé ẹ̀jẹ̀ wọ́n appreciate ẹ wèrè lójọ́ Yorùbá nation ó mọ̀ wá o ní bẹ̀rẹ̀ pẹ̀lú yín pẹ̀lú ìwọ tán nísìn ìwọ tó jẹ́ president Aṣíwájú beggars ẹ̀yin tọrọ jẹ ní bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tán nísìn kẹ wá bẹ̀rẹ̀ wèrè kẹ máa sunkún àwọn ò ṣe gbé lọ sí kóòtù bó bá tiẹ̀ wá múwèé kóòtù wá àbí kó pọlọ́pàá àjọ máa bára wa ń bẹ̀ ni ẹ̀mí ìyá ẹ̀ á gbọ̀n pìpìpì àwa ò máa ń ṣàwọn tó ń fi kóòtù halẹ̀ mọ́ tó ń fi APC halẹ̀ mọ́ ẹ̀yin àbáláàrú yẹn yín ń dà páàkì wẹ́ẹ̀lì kẹ́kọ̀ọ́ ṣì dànù ẹ̀yin set of olórun o. take over ohun yìí bẹ́ẹ̀ ni èrò ilẹ̀ ń rò ẹgbẹ́ ń sọ fún yín àwa ló kún àdèmá ṣe tiwa. ó ti kàn yín náà báyìí. tó bá wù yín kẹ́ ẹ̀ pokùn sókùn wa. ó ti kàn yín ìwọ ló máa pokùn. gbogbo ẹ̀yin ọmọ fẹ́ẹ́ ní ìṣàn yẹn tẹ́ wá ń ṣorí burúkú yẹn wọ́n láì ti bá ta ààbò pẹ̀lú yín ẹ̀mí yá gbọ̀n. kẹgbẹ́nu orí burúkú dànù Adébùkọ́lá Adebuhari Elizabeth tó bá tara bọ̀ mọ́ ẹ̀mí ta ló máa gbọ́ ìwọ náà máa ń pè rẹ̀ ní nǹkan bàbàrà ẹ̀yin èèyàn Yorùbá nation ẹ̀yin aráàlẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ ìran mi àgàgà ẹ̀yin yúùtù mi ìkan lára àwọn tó parọ́ fún yín tó ta ọjà black market fún yín lélẹ́yìí o nígbà táwa sọ wípé kẹ́ má lọ dìbò tá ti mọ̀ wípé kò lè ṣẹnu re fún yín kí ìyà tó ń jẹ yín lọ́wọ́ sì kó má jẹ yín tá à ń sọ wípé ká dàbọ̀ ẹ̀ mi ì lè káyé millions ìtaná láti stop ẹ̀ wọ́n nírọ́ ó wà lára àwọn tó ta black market fún yín ìgbà tẹ́ ẹ̀ tí máa wọ́n lépè tó yẹ kó bọ́ sórí social media kẹ́ kó sábẹ́ comment section kẹ́ fi comment hàn ayé ẹ̀ léèmọ̀ kẹ́ máa fún ní èpè burúkú àyájọ́ èpè òun ló ṣe ń gbẹ́nu nígbèkúgbè mélòó gan tiẹ̀ wá Adébuhari mélòó lè ra ẹ tó láràn yọ ẹ lẹ́nu mi ì understand ẹ mélòó gangan lè ra ọ Adébuhari látòkèdè sàlẹ̀ mo ní mélòó gangan lè ra ọ tó láràn yọ ẹ lẹ́nu ẹ má gbà wá ta ni ẹ ìwọ náà máa ń kára ẹ kó nǹkan bàbàrà nínú ayé nílẹ̀ Yorùbá wa ẹ ti gbé Adébuhari ó ti rugi oyin àsìkò tẹ́ máa ṣe normal lélẹ̀ tẹ́ máa consider life àwọn èèyàn kẹ́ tó ṣe stupidity yín kẹ́ tó ṣe àtẹnujẹ àtẹnuṣọ́ọ̀pù eré kí ló sá lọ lórí lẹ́yìn Tinubu kò ṣe pé torí kán lè fọkọ ẹ̀ kán lè recognize ìwà àtọkọ ẹ̀ kán lè fún yín post ni ọ̀bì ẹ̀ rí kankan àtẹ̀jà tó mìíràn wọ́n gbígbẹ̀ yẹn ẹ̀yìn ìgbà tó lọ tó ń fi OPC mo ní OPC ti dẹ́ẹ̀dì nígbà tó ń fi APC tó fi ń ṣe kíni tó fi ń halẹ̀ mọ́ everybody tó lọ fi ń gbéyàn ní Nàìjíríà tó ń gbé lọ sí kíní ṣé wọn ò bójú ẹ̀jẹ̀ tó ló fẹ́ lo upper hand lé lórí torí pé ojú ọmọ APC ò ṣiṣẹ́ fún wọn ṣé APC ò padà bójú ẹ̀jẹ̀ pé kí ló kàn wọ́n pẹ̀lú kéèsì wèrè tó ń bá kiri ojú ẹ̀. kí ló dé náà kí ló dé kí ló dé. Adé ló dé. Adé. kí ló dé kí ni ìnira yín kí ló lè tó. ara ìwọ lára ni ìwọ lára ni Adébuhari ara ní ẹ̀gùn because tára ò bá ní ẹ nínú ìsọ̀rọ̀ sí ẹ bó ṣe ń sọ̀rọ̀ yìí àti rí para ti ní ẹ gan ni ó ti ní ẹ o ò dẹ̀ tí ì rí nǹkan kan wàláhì ó ti rí nǹkan kan ó ti rí nǹkan kan bàbá àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ọmọ bàbá Tinubu wo náà ló sọ wéé Adébuhari wéé rí nǹkan kan ẹ̀mí ìyá ẹ̀ á gbọ̀n lórí social media tó bá mọ nǹkan tó fì tiẹ̀ kó gbé ẹnu ẹ̀ sí gbọ́lágún tó bá fẹ́ bọ́ sórí show ní màtá tó wà lẹ̀ kó máa rawọ́ ẹ̀bẹ̀ kó máa plead àìjẹ́ bẹ́ẹ̀ torí mi ìmọ̀ yìí tó mú ẹ tó jẹ́ wípé egbò yín ẹ kàn máa ṣe bí ẹni tó ti forí bẹ́ tó ti forí gbá ẹ máa rò wípé ẹ̀kan lè máa sọ̀rọ̀ sí Yorùbá nation movement anyhow any small thing Yorùbá nation yẹn Yorùbá nation yẹn wọn ò lè ṣe Yorùbá nation yẹn wọn ò lè ṣe bí bẹ́ẹ̀ ṣe pawọ́pọ̀ tẹ pẹnupọ̀ títí tẹ́ rò pé fẹ́ pamọ́lẹ̀ nìyẹn ọ̀ọ́bì yín kàkà kó sàn lára ìyà jẹ yín ó tàn yín
àti jù wá lẹ́bàá lọ àìtó lẹ́bàá bọ̀ o wọ́n tún dé wọn ò jẹ́ nǹkan ẹ jẹ́ nǹkan kan ẹ̀sìn lẹ padà bá bọ̀ ẹ jẹ́ òfò tá ẹ lọ jẹ lábújá ẹja ti kan yín lẹ́yìn. Adebuhari ó yá wá padà lọ sábújá lọ jẹja Adebuhari wá padà lọ jẹja ò sí ènìyàn. Kékeré aṣọ fún wọn kọ́ máa lọ adékọ́jọ́ kí Yorùbá dúró tiẹ̀ bẹ́ẹ̀ bá dúró ti ṣe pé orí burúkú tẹ̀ ṣe náà lẹ fẹ́ máa ṣe. Kẹ́ni máa ní. Gẹ́gẹ́ bó ṣe ń ṣe orí burúkú yẹn náà ló ṣe tó fi campaign tó parọ́ gbogbo sẹ́ẹ̀tì yín ẹ̀rí bọ́ọ̀nù ṣe bá ti yín jẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ṣe tú kátẹ́ fọ́dà gbè ẹ̀rí báyẹn yín ṣe rí rádaràda ó rí ayé ẹ lótìtọ́ ni ó fẹ́ ká jèrè ọ̀rọ̀ lára yín bí ṣe é dìjà náà rẹ o bí ṣe é dìjà ẹ̀yin èèyàn ẹ gbà wá lọ́wọ́ Adébuhari ọba ńlá o Adé Tinubu o kò fẹ́ ká jèrè ọ̀rọ̀ lára wọn wípé a sọ wípé kọ́ máa lọ bẹ̀kẹ́ má dìbò kí ló dé tá a ṣe ní jèrè ọ̀rọ̀ ó dáa àti ìwà jèrè ọ̀rọ̀ Yorùbá Nation ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ nísìn bẹ́ẹ̀ ni torí nígbà táwa sọ ẹ̀ ń parọ́ fáwọn èèyàn ẹ̀ ń jẹ́ kó yé wọn pé irọ́ làwa ń pa kọ́ má lè sì sí wa ìṣe là ń fi movement powó ìṣe là ń ṣe kinní kan wọ́n fi powó wọn ò fi powó àsọ bẹ́ẹ̀ ṣé kò padà wá bọ́ sí ṣé nǹkan tá a sọ nígbà yẹn ṣé kò padà wá ṣẹlẹ̀ nísìn ọ̀ọ́bì yín ẹ wá ìwọ àwọn tó gbọ́n bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n bọ́ síta wọ́n ń ṣàlàyé ẹnu wọn ìdí tí wọ́n ṣe ìwọ lágbára jù wọ́n lọ ìwọ pọ̀ jù wọ́n lọ ìwọ tó wọ́n ní tí ìwọ orí rẹ pé o ti tóbi jù o ti gàgàrà jù torí o ti jẹ́ APC member l'Ogun State or anywhere o ti ṣiṣẹ́ fún APC o ti náwó fún wọn o lè bọ́ síta láti bring ara ẹ̀ down kó sympathize àbí kó tiẹ̀ show concern pẹ̀lú situation tó wà lẹ̀ kí ọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu ẹ̀ Yorùbá Nation ló wá fẹ́ máa fi wónu ẹnu ẹ̀yẹn ló dé ajá ló máa jẹ́nu ẹ̀yẹn tó fi ń ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sínú Yorùbá Nation ajá ló máa jẹ́nu ẹ̀ kí ló ń ṣe bèbí yìí náà mọ̀mọ́ kí ló ń ṣe yín mọ̀mọ́ mo ní kí ló ń ṣe yín sáà kí ló ń ṣe yín mọ́ kí ni kọ́lọ̀ problem yín sórí Yorùbá Nation tó ló fẹ́ wá kọjú mọ́ ẹ̀ ó yá lọ pé àwọn aṣíwájú bẹ̀gàsì tó kù kẹpẹ́ra yín mọ́ra this time around ìyà tẹ́ ẹ máa jẹ a máa ṣẹ́ṣọ́ ìyà fún yàrá ìyà gbogbo yín ni kì í ṣàwa nìkan o ó dẹ̀ pé léyìí ò mọ bí géèmù ṣe ń lọ nílẹ̀ Yorùbá ó dẹ̀ pé ò mọ bí nǹkan ṣe ń lọ ìgbà tó jẹ́ wípé ìjà òfò àtàdánù tí ò kàn ó ló ń jà kiri orí social media tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ godmother ọ̀ràn ẹ̀yọ kò jẹ́ kó o gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ìbàjẹ́ wípé tí ẹ ó délẹ̀ ni wàá mọ̀ wípé nǹkan ti ń ṣẹlẹ̀ láàrin nílẹ̀ Yorùbá owó òde. kẹ́ máa ṣe tọ́nà di ara yín ta ló fẹ́ wá líìdì wa ẹ fẹ́ gba nation. fílẹ̀ ẹni tó máa líìdì wa òun kọ́ ni pírọ́blẹ́mù Ọlọ́run ó máa líìdì wa Ọlọ́run sì máa yan èèyàn tó máa líìdì wa tó máa kó wa délẹ̀ lérí bàbá Akíntóyè òun ló ń líìdì Yorùbá Nation movement lọ́wọ́lọ́wọ́ bàbá Ọlọ́run á sì lọ́ra ẹ̀mí wọn gbogbo àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin tó lọ ṣọlálu nínú Yorùbá Nation movement pátápátá tí wọ́n ń jẹ́ lídà wa wọ́n á kó wa délẹ̀ lérí bẹ́ẹ̀ ni a ò ṣe mọ́ oúnjẹ ẹ̀ ṣe wọ́n Nàìjíríà mọ́ ọ́ bí Yorùbá Nation no going back ni ó ń jó ẹ torí pé ẹ̀yin fẹ́ jẹ ó ṣàfẹ́ kí ọkọ ẹ kó rí póòsì kan gbà kan tó pé Nàìjíríà irọ́ ni ó ti bọ́ sórí fa o ipò gidi kò tọ́ sí yín bó jàjàjàjàjà jù bẹ́ẹ̀ lọ bó ṣe jù bẹ́ẹ̀ lọ fún APC ọba máa àtijọ́ tẹ́ ti wà lẹ́nu ẹ̀ náà ọba máa fún yín póòsì wọn ní ti fún yín láti jẹ́ àwa bọ́ síta tó bá ti gbé póòsì forí òun àti gbogbo wọn àwa máa sìnkún òun ò ṣe tó ń fún póòsì irọ́ ló ń gbà àbá àrí bó ṣe ń jà kiri ni tó ń ṣépè bí olókùúkù kan báyìí wọ́n fún àwọn kan ní póòsì ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ wọn fún yín ní nǹkan kan ṣebí torí póòsì ló ṣe lọ ṣiṣẹ́ ìwọ tó wá fẹ́ bọ́ síta lẹ́yìn ìgbà tó ta black market fáwọn èèyàn tó parọ́ fáwọn èèyàn ó tó wá fẹ́ máa wónu sí Yorùbá Nation ajá ló máa jẹnu ẹ lẹ́ẹ̀kan sí Adébuhari orí ẹ burú lọ́rùn ẹ Adébuhari orí ẹ ti yí sẹ́yìn ó gbádùn ó sínwín ènìyàn ni ẹ ó ti sínwín ó ti ya wèrè tó o bá ya wèrè ṣé lórí social media gbogbo bí fídíò ṣe ń lọ lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé Yorùbá Nation nìkan ló ń ṣe fídíò fún Tinubu ẹ gbà mí ẹ̀rà mi kalẹ̀ lọ́wọ́ Elizabeth Adebuhari
ẹ̀yin èèyàn mi nílẹ̀ Yorùbá ojú ọmọ Yorùbá ni o support Yorùbá nation o support Yorùbá nation ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ Adebuhari ọba ńlá Elizabeth ṣé Yorùbá nation nìkan ló ń sọ̀rọ̀ nínú situation tó wà lẹ̀ ó ṣe fi kan rámọ́ gbogbo àwọn tó kù ó ṣe jẹ́ Yorùbá nation nìkan ló wá fún ó tiẹ̀ ti wá dá ẹ wá bá mi help ayé ẹ ó fẹ́ kẹ́ notice òun ni ẹ bá mi fún ní ọ̀rọ̀ gbogbo nǹkan tó bá wù yẹn bá mi fi Adebuhari wé kó o lè mọ̀ wípé ṣé orí ọdún yìí ó máa nira gbẹgẹdẹ máa gbiná fún gbogbo yín pátápátá gbé orí wákà kan níkò ni torí pé àlọ ti yín ti lọ àbọ̀ ti wá lélẹ́yìí àbọ̀ ti wà ní dékẹ́ wá sọ wípé ìwọ fẹ́ máa halẹ̀ ẹ jọ̀ọ́ excuse you Adebuhari ọba ńlá ta ni òun bọ́ nínú wa tó ṣe sọ tó ṣe rò pé òun le kakaka tó ń le kakaka ṣé Yorùbá nation nìkan ló sọ̀rọ̀ nípa gọ́fìmẹ̀ntì tó wà lẹ̀ nípa bàbá Tinubu hell no kí ló dé tó àtáàkì gbogbo àwọn fídíò tó ń rí àti gbogbo everybody tó ṣe jẹ́ pé Yorùbá nation nìkan ló wá ń dá sí orí dẹ̀ máa tàyà ẹ̀ gan ni wọ́ọ̀dẹ̀ yìí àwítọ́ wọn kò ní tí sọ̀rọ̀ débì kan á máa ṣépè àwọn wo ló lọ́mọ abẹ́ ẹ̀ tó ń ṣépè fún bó ṣe ṣépè fáwọn èèyàn ṣó lè ṣépè fáwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ kí ló máa ń ṣe gan-an ó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tọ́pọ́lọ ẹ ti yẹ ta ló halẹ̀ mọ́ ta ni ẹ́. wọ́n lu yẹ ìjàlẹ̀ sí orí ìbàjẹ́ dáná tàlẹ́ bá gbọ́n bá nation fa. ẹ fẹ́ gba nation èyí tẹ̀ tó lé yín orí ìlú dànù lọ́dọ̀ àwọn ta ni. fílẹ̀ àgbà nation a máa gbà ọ̀run ti fàṣẹ sí ọ̀run ti ṣe kí ni ó ti fàṣẹ sí Nàìjíríà ti lulẹ̀ Adebuhari ọ̀ọ́bì ayé àtọ̀run ti confam ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ ìwọ nìkan ó lè yọra ẹ kúrò nínú Yorùbá kó o dá dúró sí wọn Nàìjíríà lọ bá àwọn Fúlàní àtàwùsá kẹjọ máa ṣàlìmájìrì ń bẹ yes ọ̀run ti ṣe 1 billion ẹ ò lè stop ẹ ta ni ẹ orí bó ṣe ń ṣẹ̀sìn lórí ọ̀rọ̀ ẹ ó yá wá gbọ́ nǹkan táwọn ìránṣẹ́ Ọlọ́run sọ. ìyá ti sọ pé ó exist Nàìjíríà ò exist má nínú ẹ̀mí ẹ ti lè máa rìn aṣọ Nàìjíríà sí Nàìjíríà ti ya pẹ́rẹpẹ̀rẹ ti pẹ́ thank you àwọn àgbà ilẹ̀ Yorùbá tí ikú dẹ̀ ṣetán láti mú wọn lọ Olúwa kó ṣàánú tó bá jẹ́ pé wọ́n ti ní iṣẹ́ gidi tí wọ́n fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá kọ́lọ́run kó fàánú yí ikú yẹn dànù ẹ̀dẹ̀ gbàdúrà fún mi gbogbo ìpinnu sí èsì lórí mi kọ́lọ́run sọ́dà drum omi tó gùn dí èèyàn lọ àgbàdúrọ̀mù omi yẹn gùn lọ sókè ọ̀run tí wọ́n kùn ní ọ̀dà Nàìjíríà tí wọ́n dẹ̀ yí dànù gbogbo omi inú ẹ̀ dànù Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ Ọlọ́run tún bá mi sọ wípé Násùrù kò ní í sí àlàáfíà lórílẹ̀‐èdè yìí àfi torílẹ̀‐èdè yìí bá yí padà kò nínú ìwà búburú wọn kí ogun ó ṣẹlẹ̀ ní Nàìjíríà kí n pín Nàìjíríà bí ẹnikẹ́ni bá dẹ̀ sọ fún yín pé Sọ́njà ò ní padà wá síjọba Nàìjíríà wọ́n ń tàn yín ni o ní ìmọ̀dún ẹ̀ mi ò mà kókó ṣùgbọ́n ọba àwọn bá sọ fún mi wọ́n ń tàn yín ni o ẹ lọ kọ́lẹ̀ o bí ẹnikẹ́ni bá dẹ̀ ń sọ fún yín nínú àwọn wòlíì olóṣèlú tí wọ́n sọ fún yín pé Nàìjíríà ò ní pín wọ́n parọ́ tàn yín ni o ilẹ̀ Yorùbá bí ẹ bá létí ẹ gbọ́. tó ti ráyè Adebuhari ṣó o ti rí ayé ẹ ṣó o ti gbọ́ bẹ́ẹ̀ ni ṣebí bí Ọlọ́run ṣe fi mẹ́sẹ̀jì yẹn ránṣẹ́ nígbà yẹn nìyẹn tó ń kì wá nílọ̀ tí irú ẹ̀yin yìí tẹ́ bẹ̀rẹ̀ sí ní parọ́ fáwọn èèyàn tẹ́ ì jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó wá sí ìmúṣẹ ṣebí Kristẹni ni ẹ́ kí ni Bíbélì tiẹ̀ sọ ó ní bí ayé àti ọ̀run bá kọjá lọ díẹ̀ nínú ọ̀run kì yóò lọ láìṣẹ lótìtọ́ ni ẹ sọ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tọ́lọ́run fi ọ̀rọ̀ rán tẹ́ ẹ manipulate everything nígbà tẹ́ ẹ fẹ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run dirọ́ ẹ wá jẹ́ ọ̀pẹ̀rẹ̀ wọ́n ríran wọ́n ṣe kinní kan wọ́n lórógbó ni bàbá ń bà wá tà ṣé kò wá torógbó báyìí ṣé yín ò kan àwọn èèyàn ṣé ẹnu àwọn èèyàn ò korò bàbá Tinubu gbó ewúro sí ayé àwọn èèyàn gbogbo yín ló ayé yín máa korò gbogbo yín tẹ́ parọ́ fún gbogbo àwọn èèyàn tára ni wọ́n nísìn ó ti gbọ́ nǹkan tí bàbá sọ
Prophet Nasiru ó ní ó ti wá Nàìjíríà, Ọlọ́run ti kẹ̀yìn sí Nàìjíríà, ó ti dànù, ó ti finish, kò sí Nàìjíríà mọ́. Bàbá Tinubu gan tó bá máa sòótọ́ lọ bá bolo tẹ̀ ti fẹ́ rí wọn, tó bá máa sòótọ́ àwọn gan mọ̀ pé kò sí Nàìjíríà mọ́, wọ́n kàn ṣàfẹ́ korúkọ wọn wà lára portfolio pé ara àwọn president Nàìjíríà ni. Ṣé bó ti rí báyìí sí pé àwọn ọmọ Yíbò wọ́n ti kẹ̀yìn sí yín họ́bì. Mo sọ kíní ńlá sí ẹ, mo lóyìn máa tó stage àti Yíbò àti Haúsá Fúlàní wọ́n máa pàdé àpòpọ̀ mẹ́yìn Yorùbá. Irú àwọn ọmọ àlèbí tiẹ̀ báyìí kò ní ò ní jẹ́ káwọn èèyàn kí wọ́n listen, kí wọ́n gbọ́ nǹkan ògì kan lè mọ bó ṣe máa plan. Nísìn kò sọmọ Yíbò kankan wọ́n ní ìyà tó ń jẹ everybody yẹn kó máa jẹ wọ́n. Àwọn ọmọ Yíbò dẹ̀ ti wá gbàgbé wípé ìyà tó ń jẹ ó jọ ń jẹ everybody ṣé ó wá rọrùn fẹ́yìn náà ni. Alálàńlá yín àtàwùsà àti Fúlàní àti Yíbò ṣé wọn ò fi hatred, ṣé hatred yẹn ò padà jáde látara wọn sí Yorùbá? Ẹ̀yin Yorùbá ẹnu ẹlẹ́wà yẹn ẹ máa lọ máa lísì sí irú àwọn ọmọ àlè olóòórùn òsínwó ènìyàn tó pera ẹ̀ ní Adebuhari ọba ńlá ẹ̀ kó máa parọ́ fún yín. Orí ẹ̀ burú. Wọ́n lù yẹ ìjà lẹ́sẹ̀ orí yín bàjẹ́ dáná ọ̀tá lẹ́ báyìí pọ́npà nation fáwọn ọ̀tá ni. Ẹ̀yin tẹ̀ tó lè orí yín bàjẹ́ yín jáde. Gbẹ́nu òṣì dànù, gbẹ́nu wèrè dànù. Àwọn táwọn tó lé jọ Adebuhari ẹnu ìgbà tó ti wà lórí social media ilé mélòó ló ti tò? Mo bí ẹni tí ó bá ṣe pé wá da ilé rú, gbogbo iṣẹ́ tó wá ṣe lórí social media pátápátá ìbàjẹ́ ló wá ṣe. Bí kò bà business èèyàn jẹ́, kò parọ́ mọ́ yàn, kò báyé èèyàn jẹ́. Àìmọye ilé ló ti sọ, ilé aládùn tó ti sọ̀kòrò síbẹ̀. Ibi tẹ́ bá ti ń rí jẹ bá ọ̀dọ̀ èèyàn tẹ́ bá ti ń rí jẹ báyìí òun lẹ máa bẹ̀rẹ̀ sí ní sọ́ra yín, ẹ máa wá tẹ́ ọmọ ẹ̀dìyẹ pa, ẹ máa wojú rere wọn. I am the godmother o, èmi ni godmother o, èmi ni godmother o. Rí bí gbogbo yín ṣe ń ṣẹ̀sín lórí social media. Ẹ̀sìn àwòrò pẹ̀lẹ́ godmother ẹ̀sìn àwòrò. Tẹ́ bá gbé ẹ̀sìn international ẹ wo bẹ́ ṣe disgrace ara yín láì ṣàwọ ọmọ Yorùbá lórí social media. Ẹ wo báyé yín ṣe jóná tó ṣe rùn. Ayé yín lórùn yẹn. Irú ìwọ yẹn ló fẹ́ máa lẹ́nu ọ̀rọ̀ sí àwa. Gbogbo nǹkan ló fi ń ṣẹ̀sìn, ò ń jalè, ó báyé èèyàn jẹ́. Ẹ máa wo èèyàn tó fẹ́ jèrè ọ̀rọ̀ lára èèyàn. Adebuhari ọba ńlá ìwọ ló sọ wípé àwọn tán tí ìtòlé wọn ilé mélòó ni ìwọ ti tò? Ìwọ balẹ̀ onílé jẹ́, òun ba ayé aláyé jẹ́, kìkìdá irọ́ ni ẹ, gbogbo nǹkan àìsàn ló kún sí ẹ lára. Òun ba ilé ayé èèyàn jẹ́, ó ba business èèyàn jẹ́, ó ba marriage jẹ́, ó tún ṣe kí ni, ó ń fọlọ́pàá mú yàn lórí pé ọ̀rọ̀ ẹnu lásán. Ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ ó fẹ́ ràn lọ sẹ́wọ̀n. Ó lè yẹ pé irúkirú kan náà ni gbogbo yín bí ọbẹ̀ wọ. Ó tún parọ́ èyí tó wá lé kàìkà ń bẹ̀, ó tún wá parọ́ nǹkan tí kò lè ṣẹlẹ̀ pé bàbá Tinubu ó tún wá pa fáwọn ọmọ Yorùbá. Òwò ló kó wọn sínú ọwọ́ tó wà sí, ìwọ ló ń fìyà jẹ aráàlú, and they will surely come for you. Nonsense. Every time Tinubu ni you just want him to ngba tẹ́tí iṣẹ́ PDP lẹ́ṣẹ̀ àmọ̀ pé iṣẹ́ PDP ni ọmọ PDP ni ọmọ PDP ni kò sí fún àṣà kò sí tẹ̀lé sọ fẹ́mi ọmọ PDP ni ọmọ PDP ni kí ó di ọ̀túnla torí Sunday tó kó ìjọ ọmọ PDP ni. Bẹ́ẹ̀ ni níbi tá a wá bàdé yes nǹkan tó bá wá wo oníkálukú yín kó pe Yorùbá nation tẹ́ bá ṣé kí help ẹ a kì í ṣe PDP ó àdí LP join mọ́ apga náà wà bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀yẹ èèyàn mi ẹ máa bá mi kọ síbi comment section gbogbo àwọn political party Nàìjíríà ẹ máa bá mi kọ kẹ́ bá mi hard ẹ òun ni Yorùbá nation gbogbo political party Nàìjíríà pátápátá òun ló fọ́ọ̀mù Yorùbá nation ọ̀dẹ̀ ó kàn dẹ̀rọ wípé níbi tá a bá dé yìí irọ́ tó pa fún wọn tó já nísìn ó rò wípé ọ̀rọ̀ òfò àtàdánù tó ń sọ irọ́ tó ń pa lẹ́nu ẹ̀ ó rò wípé ó máa jà àwọn èèyàn mọ́ no now tí Chief Sunday Adéyẹmọ Ìgbòho tó bá jẹ́ PDP àti kí tún ni ṣé Tinubu ò jẹ́ APC ṣé ọkọ tiẹ̀ ò jẹ́ APC ìwọ fúnra lára APC ni ẹ́ tó bá wá sọ wípé PDP ni Yorùbá nation yes LP gan Labour Party ni Yorùbá nation yes ADC ni Yorùbá nation yes APGA ni Yorùbá nation yes ó yẹ máa bá mi mention wọn ní comment section òun ni wá ó yá lọ kú PDP ní Yorùbá nation ṣé ò ní kéèsì tó ń bá ẹ sọ nísìn Yorùbá nation ní PDP òun ló gba oúnjẹ Yorùbá nation ló gbóúnjẹ lẹ́nu àwọn èèyàn ọ̀dẹ̀ bá mi béèrè ìgbà tẹ́ ẹ mọ̀ wípé bàbá ò ní rárá gbà ẹ̀yin ọmọ bàbá tára yín ò ní lè gbé
kí ló dé tí bàbá ń lọbẹ̀, kí ló dé tẹ́ tí wọ́n lọbẹ̀, kí ló dé tẹ́ campaign àtẹ̀wọ̀n pé ẹ gba owó iṣẹ́. Ìgbà tí Buhari wà ń bẹ̀ ṣé wọn ò wọ́ọ̀dì ìyá ẹ̀ ṣó ní ká mórí wá. Ìgbà tí Jonathan wà ń bẹ̀ ṣé wọn ò wọ́ọ̀dì ìyá láyé ẹ̀. Mo fẹ́ lè sọ pé wọ́n ti ń throw àwọn gọ́fìmẹ̀ntì president nínú ayé. Kò tí ì sí president mo tí ì rí tán throw tó Jonathan àti mama patient àti bàbá Ọbásanjọ́. Wọn ò ní ká mórí wá. Báwo lọ̀bọ tí yín ṣe ṣorí tí náà kí ò ṣe. Tẹ́ wá fẹ́ tẹ́ ṣe wèrè. Bí gọ́ọ̀mẹ̀ntì yín ṣe sọ tán bá sọ̀rọ̀ tán bá complain ẹ febi paráàlú ìyà ń jaráàlú ẹ̀yin oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sáráàlú. Máa wo fídíò yẹn. Ìwọ náà máa wo fídíò yẹn. Toró ponú ìfún ẹ lọ. Ó tún pòtá ó gbé mú. Ọ̀dẹ̀. Ìtò bá pè wá la jẹ́. We hold no one any explanation whatsoever. Ìkọ́ tẹ́ bá pè wá this time around la jẹ́ ṣùgbọ́n a dúró fún ọmọ Yorùbá. Yes. We stand for Yoruba land. Àwọn tó sì mọ̀ lótìtọ́ wípé kò sí politician kankan tó darapọ̀ mọ́ wa àbí tó kó wa papọ̀ àbí tó sọ pé kinní kan. Kò sí politician kankan. Ṣùgbọ́n tó bá sọ wípé PDP, LP, APC, ekidikodi, every political party, àwa náà ni ó yá lọ kú. Lọ kú. Kẹ́sẹ̀ tí o tún làmì ní bí o lè gbọ́ láyé. Ta ni ẹ́? Ta ló ṣàlàyé fún ẹ? Ta ni ẹ́? Gbogbo àwọn former head of state tó ń bá ṣé ọmọ APC ni wọn? Kí lẹ fẹ́ sọ tó jẹ́ tuntun fáwọn bíbá? Kí lẹ fẹ́ sọ? Ọmọ PDP ní ká ẹ sọ di ọ̀túnla torí Sunday tó kó ìjọ ọmọ PDP ni. Kóró gba lẹ́nu kó padà sẹ́nu ẹ̀. Ajá ló máa jẹnu ẹ̀ lẹ́ẹ̀kan sí. Adebuhari. Àwọn wo ni ṣi Sunday Adéyẹmọ kó jọ? Ṣi Sunday Adéyẹmọ is one of us. Àwọn kan náà kó wá jọ. Ọmọ kọ ilẹ̀ Yorùbá ni tí ayé ń fẹ́ tí ọ̀run sì ń fẹ́ pẹ̀lú ọkùnrin ń fẹ́ obìnrin ń fẹ́ ọmọdé ń fẹ́ àgbà ń fẹ́ ọ̀ọ́bì yóò jó yín yóò sì mọ́ jó yín ni. As e dey pain you e dey sweet us as e dey sweet us ọmọ e dey pain you as e dey pain you e dey sweet us as e dey sweet us ọmọ e dey pain you. Torí nígbà tá a pariwo pé ká ẹ má lọ dìbò ìwọ yìí ó sínwín sórí social media ó ṣe títí ó lọ kó gàǹgà àwọn wèrè jọ àwọn bẹ́gà wọ́n ranjú wọ́n lára àwọn tó ranjú wọ́n náà wọ́n ti wá sunkún òfò ẹkún ló máa pa gbogbo yín pẹ̀lú ìnira tẹ káwọn èèyàn sí ayé yín ò ní dá. Ẹ̀yin olókùúkú ọmọ àlè ilẹ̀ Yorùbá wọ̀nyí ẹ rí ọ̀nà nílẹ̀ ẹ máa wọgbó lọ tẹ bá wá wọnú igbó tán ẹ ṣe ìmọ̀ tán ẹ wá máa pariwo ìmọ̀ ṣe yín. Ìgbà sẹ́yìn wọgbó lọ tẹ́ parọ́ fáwọn èèyàn àwa ń sòótọ́ pé ká má jẹ́ ká ṣe ọwá ń gèrè ọ̀rọ̀ lára yín sí wá fẹ́ fi kanra o fèsì àwọn oríṣiríṣi àwọn tó ń àtáàkì bàbá Tinubu Yorùbá nation ló wá rò pé o fẹ́ kọjú sí. Wo orí ẹ máa pa ọrùn á dùn ẹ gan orí á ta ẹ gan wàá lóòfẹ́ tó bẹ́ẹ̀ a máa dá ìyàjọ fún ẹ lórí social media ara máa ní ẹ gan ní ara máa ní ẹ tó o bá yí owó BRT ẹ lọ sọ́dọ̀ godmother tó ń ṣe kiri ilẹ̀ godmother orí Facebook. Ta ni ẹ́? Gbogbo àwọn former head of state tó ń bá ṣé ọmọ APC ni wọn? Kí lẹ fẹ́ sọ tó jẹ́ tuntun fáwọn bíbá? Nígbà tó ponú nítorí Ìgbòho ti wà pẹ̀lú àwọn former head of state kó má bẹ́ẹ̀ anybody ṣe mọ́. Mo ní kó má bẹ́ẹ̀ anybody ṣe mọ́. Baba Akintoye was a senator ní Nàìjíríà wọ́n sì borúkọ wọn jẹ́ lọ sórí Google. Ìgbà tí Ìgbòho ti jẹ́ PDP tó ṣiṣẹ́ pẹ̀lú àwọn PDP nígbà kan rí àti kí tún wá ní àbòsí tó sọ tẹ́ ṣe tẹ́ fi tán àwọn èèyàn jẹ nìyẹn tẹ́ ṣì wọ́n lọ́nà tẹ́ jẹ́ kí wọ́n concentrate kí wọ́n lè jà fúnlé ayé wọn. Àbòsí yẹn náà ni gbogbo àwọn tó wá rí tí ebi ń pàǹsìn tí wọ́n ju sáṣẹ́ẹ̀tì gàrí kan tí wọ́n lẹ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run báwo náà ṣe fẹ́ survive torí orí gbogbo yẹn báyìí ò sọ̀rọ̀ sí ọ̀dẹ̀. Ẹ ti sọ àwọn mẹ́rin ẹni mẹ́rin lẹ́rí tó sunkún tẹ́ ẹ lómi jẹ́ àwọn èèyàn mẹ́rin lẹ́tí ràn lọ́wọ́. A man came into my DM mi mọ́ máa yẹn rí ó kàn dáhùn mo wá rí kíní mo wá wo kíní wọn ó ní ó jà wọ́n blind ó wá sọ fún mi BBC ti bá wọn rí kíní wọn kìnìún kan kí yẹn pa wọn wọn ní èmi ò help bẹ́ẹ̀ o tó bá wọn ìkẹyìn láfọ́jú òun lẹ́sẹ̀
send àwọn picture àwọn fún mi ẹ má send picture ẹ má send video tó bá fẹ́ kí n help yín ẹ ṣe video call kí n rí àwọn afọ́jú tẹ́ni kí n wá help wà láì má yẹn dẹ̀ ṣe bó ẹ ṣe video call tí mo rí wọn tí mo ti rí bí mo nílò ẹ bá wọ̀ rí sà mo ti rí pé tòótọ́ yọ àjẹ́ ni ẹ send account number yín mo send account number tí mo ti rọ́pàá mi pé I will be helping them torí mo rí pé wọ́n genuinely afọ́jú ni wọ́n. That is how to do things. Again came into my inbox. I was sending me money. He sent me a message. Tó bá mọ iye owó tó kúrò ní àkáǹtì everybody wa ní diaspora sí Nàìjíríà. 20,000, 50,000. Ayẹyẹ ajá. Ó ní kí n jọ mà, kí n help òun. I told him, come, I don't give money to individuals. Can you send me your school account? And he did. Imagine. 10,000 ló tọrọ lọ́wọ́ mi. Mo send 20,000 sí Ṣé gbọ́dọ̀ dùn? Ṣé gbà yé o? Ó sọ náà, ó ní because mo fẹ́ lè gba certificate mu. Ṣé gbọ́dọ̀? Tẹ́ bá rí àdúrà àti ẹni yẹn gbà fún mi lórí. 20,000. That is how to do things. Kò dìgbà tó bá wá sórí social media tó wá pariwo, kò dìgbà tó wá ya fọ́tò. Ṣebí ẹ̀yin náà ni ẹ̀ ṣòṣì bí iṣẹ́ lórí social media. Ṣebí group yín kọ́kọ́ sí gbogbo yín ni lẹ́ ń ṣẹ̀sìn lórí social media tẹ́lẹ̀ ń ṣe program. Ṣebí ẹ̀yin lẹ́ ń wá taṣé kiri. Ẹ̀yin lẹ́ máa ń wá taṣé kiri. Ẹ̀yin lẹ́ fẹ́ lọ sọ́dọ̀ ọba. Ẹ̀yin lẹ́ fẹ́ bá ọba ya picture. Ṣebí ẹ̀yin lẹ́ fẹ́ fi lẹ́ ń wá èèyàn tẹ́ máa mọ̀ kẹ́lẹ̀ èyí tẹ́ ń gbá cleanship mọ́ everybody kiri. Godmother ọ̀fọ̀. Oní cleanship olè oní visa lẹ́yìn ìgbà ó ti pẹ́ tí Adebuhari ìwọ tó bá gbé ìtàn jẹ́ help ẹ. Ó ti pẹ́ tí Adebuhari tó ti ń gbógun ti ìran ọmọ Yorùbá ó hate ọmọ Yorùbá. Ìwọ tó bá lọ list sí ọ̀rọ̀ ẹnu ẹ̀ wò ó máa wà ẹ́ wọgbó ni. Ṣé o fẹ́ gbọ́ some years back bó ṣe parọ́ fún àwọn ọmọ Yorùbá nìyẹn tó lóun máa bá wọn gba visa ó gba burúkú owó. Ó lóun máa kó wọn lọ sí China, Canada, London gbogbo ẹ̀. Àtò gbogbo owó tó gbà àtẹ̀jà àtòmíra wọn ò rí kankan. Ó bá mú owó wọn, owó visa oní visa, ó bá kó jọ, ó lọ fi ra ọjà, oúnjẹ, ó bá fi lóòdù kọ̀ńténà, ló bá lòun gbé lọ Canada, ni wọ́n bá ṣípù kọ̀ńténà, ó bá di China, pú. Kan tó wá gbé kọ̀ńténà padà wá o, gbogbo oúnjẹ ti bàjẹ́ síbẹ̀. Ibi tó ti wọ gbèsè látọdún náà nìyẹn o. Àwa ló wá fẹ́ fi kanra mọ́. Ṣé àwa ló ń sọ wípé tó bá fẹ́ help ṣó mọye ìrànlọ́wọ́ tó ń ti ọwọ́ àwa tá wà ní diaspora lọ sí Nàìjíríà tí ò bá jẹ́ àwa tá wà ní diaspora tá à ń nawọ́ sí àwọn èèyàn Nàìjíríà wọ́n á ti mọ̀ lára jù báyìí lọ. Wọ́n á ti mọ̀ lára jù báyìí lọ. Ní a week lásán Monday to Saturday kò sí ni mo mọ iye tó kúrò ní ọwọ́ mi sí àwọn tí mi ò mọ̀ rí. Lẹ́nu ọjọ́ Monday àná yìí sí ẹni Tuesday tí mò ń ṣe fídíò yìí mo ti mọ iye tó ti kúrò lákàntì mi ìwọ tó ń gbọ́ mi náà the same thing ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ̀ mélòó lórí tá a bọ́ sí tata wá sọ ṣe bẹ́ẹ̀ yìí lẹ máa ń ṣoore lórí social media tẹ́ máa lẹ́ ẹ fẹ́ fún wọn lówó ó yá fún wọn mákàntì wá ẹ fẹ́ pèsè fún wọn ẹ búya láya wọn ẹ ṣe oríṣiríṣi fún wọn ẹ kúkú ti mọ situation wọn ẹ ṣẹ̀ wá fún wọn lówó yẹn ẹ̀yin lẹ máa ṣoore fáwọn èèyàn tẹ́ máa gbé wá sórí social media tẹ́ máa lóṣòtì tẹ́ máa pariwo kiri. Àìmọye oore láti ọ̀dọ̀ ti tèmi kí sọ ti tèmi. Oore tí mò ń ṣe fún àwọn èèyàn behind the closed door. Ó pọ̀ gàgàrà ju wọn ilé tí mò ń ṣe níwọ̀nba tí mo lè ṣe fún àwọn fans lórí social media. Torí mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn àìmọye àwọn tó nídìí kíní yẹn wọn ò ní tẹlifóònù lásán. Àwọn ìyá àgbàlagbà yẹn àwọn ọmọ kéékèèké. Ṣé ráìsì láti ìpín ni kí là ṣe owó là pín ni ẹnu ọjọ́ mẹ́ta ìyá ṣe lọ káàkiri gbogbo hospital àgbé jáde náà tá a lọ ní Ìbàdàn àti ní Ogun State tó lóò ti wá tó ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ yẹn tá a gbé àwọn members wa dìde Yèyé Dára Ọmọlúàbí family tá a gbé àwọn èèyàn dìde kí wọ́n lọ máa san hospital bill kó máa ṣí ẹ̀ owó níwọ̀n bá tágbára gbé fún gbogbo àwọn èèyàn níwọ̀n bó ṣe mọ́ tí ò bá jẹ́ pé ọ̀rọ̀ tó sọ yìí ó gbọ́ lẹ́nu mi kí ló ń ṣe é lẹ́nu last year tí bàbá débẹ̀ títí dìsín ó ní iye tó ti kúrò nínú àkáǹtì everybody wa ta fi support àwọn èèyàn tí this very minute ni mo ṣe ń send owó sí àwọn kò tí ì ṣe family mi sáwọn tí mi mọ iye tó ṣe wọ́n mélòó lórí tá wá pariwo síta àbí èrò pé irú àwa yìí àjọ àwọn ẹ̀yin tẹ́ máa fáwọn èèyàn lówó tẹ́ máa gbé tẹ́ máa scream ọ̀ṣẹ̀ tẹ́ máa wà lẹ́ mórí social media kọ́ lè máa sọ pé ṣe nǹkan ẹ kó ṣì lọ owó àágùn ojú tèmi ni ò kó ṣe pé wọ́n dá fún mi o nobody dey empower Dara o
àwọn èèyàn ó lè máa sọ pé àwọn kan ń fi owó wọ́n ń gbowó nínú movement ẹ̀yin tẹ́ wà lórí fracas gbowó àbólè nìyẹn ni àbólè nìyẹn ni ẹ̀yin tó bá tẹ̀ sọ pé èèyàn fẹ́ búyàn lólè Adebuhari ṣó tọ́ sẹ́nu tiẹ̀ níwọ tó jẹ́ wípé aṣọ olè ló dàbóra látòkè désàlẹ̀ táyé ẹ̀ ń rùn ìwọ táyé ẹ̀ ti rún òun parọ́ òun jalè òun bá tèèyàn jẹ́ gbogbo ẹ̀san ló pé sí ẹ lára kò yẹ kó máa sọ̀rọ̀ ò ní tìjú ò láǹkúrí òpònú ní inú ẹ̀ ti fọ́ dípò tí ẹ wá jí owó bí àrùn tí ẹ wá sọ́dọ̀ ọ̀dọ̀ Yorùbá nation ó máa jẹ kinní kan ìyà ẹ fún jẹ níbi comment section ẹ fún yàrá jẹ ìjẹ ẹ ràn sí pọ̀nrípọ̀n gbá babalá títí ẹ nílé kó lè mọ̀ ipa ara ń kan àwọn èèyàn ìwọ fúnyàn kan ní 10,000 ó fúnyàn kan 20,000 ló ń gbẹ nínú gbèkúgbè ẹ máa wo ọba bíntín kí ló ń ṣe ẹ́ ọba bí olè tó bá fẹ́ gbádùn ayé ara ẹ má ever túbọ̀ lọ pé àwọn alátẹnujẹ yín tẹ lọ jẹja ẹja tí gbogbo yín jẹ máa pọ̀ ẹ ti jẹjẹ yín wá ń kan yín sìn gbogbo yín tẹ jẹja ẹ máa pọ̀ ẹ ti ń pọ̀ wọ́n ti fún yín lọ́fun torí ojú lásán kọ́ ló fi wá ṣe ṣóyè tí ẹ ti bá ẹ Adebuhari mò ń bọ̀ mí tí ì dé torí bí ìyà ṣe ń jẹ àwọn èèyàn tó fún wọn ní sáṣẹ̀tì gàrí wọn wá wí tán pariwo ta ló ń halẹ̀ mọ́ come for Yorùbá nation káyé ẹ jóná come for Yorùbá nation káyé ẹ run mo ní kó come for Yorùbá nation kí ìbànújẹ́ bá ẹ torí ò mọ irú ìyà tí àwa yìí jẹ ó fẹ́ ká sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ 1 billion ò tó láti pa ọ̀rọ̀ mọ́ wa lẹ́nu àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ pẹ̀lú bàbá Tinubu nítorí wípé orí ọ̀kẹ́rẹ́ kó láwo bàbá wí fọ́mọ ẹni agbọ́ wọn kì í ṣọmọ wa bàbá náà jẹ́ fún wa irú ìwọ ìbáyìí ó ṣe níṣe wípé ó lọ́ọ̀fù bàbá Tinubu ju àwa lọ àbí àwa làwa ayé tiẹ̀ ọ̀dẹ̀ ìgbà tẹ́dẹ̀ tí wá fi àbòsí yín tẹ́tí fi tì wọ́n sínú họ́wùhọ́wù tára ti ń ta bàbá nísìn bàbá bóyá lẹ máa lójú oorun ọkàn yín ò balẹ̀ òun ìyá lọ́jà ìyá àwọn ọmọ wọn gbogbo wọn wá ń bẹ̀bẹ̀ lórí social media ọmọ bàbá Tinubu ń bẹ̀bẹ̀ Fọláṣadé màmá Fọláṣadé Òjó ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà Ṣèyí Tinubu ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà ìwọ wá bọ́ jókòó sórí social media ó wá fẹ́ jókòó ó fẹ́ gbógun ti Yorùbá nation kà yẹ kò ní bá mi yẹ ẹnu ẹ kò ní bá mi yẹ ajá ló máa jẹnu ẹ ọ̀dẹ̀ get out of here wo tips of iceberg lásán ni mo ṣe fún ẹ kékeré tí táńṣó sì lélẹ̀ tó o bá lọ sowó agbéjẹmọ́wọ́ ìwọ ń lérí mọ́ wa wípé tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú wa kò dẹ̀ ní yẹnu ẹ tó fi sọ bóyá lo mọ̀ ẹ́ pàwọ́ gan rọ́kú fún ẹ à ń dúró èmi mọ̀ ẹ́ pé o máa ṣiṣẹ́ ẹgbẹ́ ẹ wà bẹ́ẹ̀ àti sin àtàsí àánú ẹ̀ á wọnú egungun ara ẹ̀ wá ké yí wáyé wàlà kí ló ń ṣe ẹ́ á sin sí ara ẹ̀ wá ké yáyọ̀ wàlà kí ló ń ṣe ẹ́ nonsense ẹ̀yin olólùfẹ́ dára ẹ ṣàánú mi ẹ bá mi fún ọmọ Adébuhari ẹ bá mi ràn ẹ yọ àlọ́ tí wọ́n ti lọ àbọ̀ tí wá ti bọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá láǹdì tọmọbìnrin gbowó tó kàǹpé fún bàbá tó parọ́ fún yín ó yẹ fún yẹ ìjẹ anytime tó bá ti ṣe ṣó ẹ lọ bẹ̀kẹ́ lọ hàn lé mọ̀ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel bí fídíò ìbá ti wá dọ́dọ̀ ẹ bá mi boko lọ fà drop comment ẹ sábẹ́ fídíò yìí bá mi rán létí ẹ bá mi nà lẹ́gba gbogbo yín pátápátá Aṣíwájú beggars we are coming for every one of you ẹ gbórí burúkú yín jáde ẹ bring it on kẹjẹ kájọ wà ń bẹ̀